Tí ẹ kò bá gbàgbé, mo ti ṣe àfihàn ewé yìí tí mo ti sọ oríṣiríṣi iṣẹ́ tí ó ń ṣe. Ṣùgbọ́n lónìí kí ni mo mú wá fún? Kí mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa rẹ̀? Òun ni tí obìnrin bá ṣẹ̀ṣẹ̀ bímọ tán, tí ọyàn rẹ̀ kò sẹ̀, ìyún ọmú rẹ̀ kò ṣomi láti fi fún ọmọ, ẹ bá mi já ewé yìí bí ẹ ti ń wò ó. Ẹ gun kó kúnná dáadáa. Ẹ wá bu epo pupa kí ẹ pò ó mọ́. Ẹ jẹ́ kí alábíamọ náà fi pa gbogbo orí ọyàn rẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, tó bá máa di ọjọ́ kejì, omi á sẹ̀ nínú ọyàn náà, yóò sì fi fún ọmọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ó dájú ṣáká ni. Kò sí pé àní-àní lórí rẹ̀ rárá. Títí dìgbà míì, èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwálé ọmọ Ewéjẹ́. Ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe, ẹ follow mi. Torí ìrọ̀rùn igi, òun ìrọ̀rùn ẹyẹ. Títí dìgbà míì tí a ó tún pàdé. Ire o.